ojúmọ́ ẹ kú ojúmọ́ mà ní gbogbo tọ́jà ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV ṣe bẹ́ẹ̀ tó dé ní gbogbo tẹ́tí láǹfààní àti mọ̀ gbọ́ wa àti mọ̀ wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàrọ̀ oòjíire gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ pé aláǹfààní àti mọ̀ jáyín sí àti mọ̀ gbẹ̀yìn débẹ̀ àti mọ̀ fi tó yín sí àwọn tó ń ṣẹlẹ̀ yálà labala òṣèlú ìròyìn amúlùdùn tàbí labala eré ìdárayá ṣe àgbòlé Fuji náà lára báyọ̀ tá ó ti mọ̀ jáyín sí ibi Atawewe ti ṣe jáde wá láti wá ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bó ti ṣe jẹ́ pé ọba orin Saheed Osupa Akóredé mandétọ̀ ṣe máa ń bẹ òkun fún microphone bákan náà ló jẹ́ kó di mímọ̀ wípé àyè bọ̀dá yọ fún Alhaji Wasiu Alabi Pasuma láti ọ̀dọ̀ òun nítorí àwọn ò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó tẹ̀síwájú ó sọ̀rọ̀ nípa MC Oluomo Kodos bó ti ṣe jẹ́ wípé òun ṣe àtìlẹ́yìn fún MC Oluomo Alhaji Musiliu Ayinde kó tó dé ibi tó dé lónìí ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjẹ kájọ wò fọ́nrán ọ̀hún ká bọ́lá yọ̀rọ̀ náà ọ̀lẹ́kùnrẹ́rẹ́. ọ̀sẹ̀ ìrántí àwọn noti ó kẹta ló ń jẹ́ àrọ́kẹsẹ̀. kò sẹ́ni tó ń jẹ́ àrọ́kẹsẹ̀ gbogbo ẹni tẹ́sẹ̀ bá ti ń dùn àṣà ni kò sẹ́ni kankan tó ń kó. ẹni tẹ́yìn máa ń kí ni àrọ́kẹsẹ̀. ẹ̀gbọ́n ìmú ní tẹ́ bá ti ró ní bára kẹ́ máa ṣàánú tẹ́ bá ti rárọ kéṣe kẹ́ fún lówó kò sẹ́ni tó ń jẹ́ ẹni tí tó bá ti jẹ́ disable kéṣe a máa fi àṣà ni. ok so kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. no kò sẹ́ni tó ń jẹ́ àrọ kéṣe. because rúwọ̀n tá a gbọ́ngbà yẹn ni pé èèyàn kan wà arọ ni wọ́n máa ń kó bọ̀n pamọ́ sí lọ́wọ́ wọ́n máa ń náwó fẹ́. no kò ṣẹlẹ̀. no ibo ni trouble ti wá wà. mo ti wà establish mo ti mọ̀ mi so manager mi ṣàmẹ́lú wa sọ fún mi pé bàbá jọ ó máa ní láti jẹ́ kẹ́nìkan kọrin bíi pé kí n jọ ní àpé ẹni yẹn máa ń wà bíi pé mi kàn mọ̀ ní àmọ́ nígbà ló ti máa ń wà lágbo wa tí wọ́n ṣe 4, 5, 6 months tó ti máa ń wà pé tó bá ti play bí kò máa ń wà máa play lágége máa pé mi mẹ́rin kí ló fẹ́ ó lè ṣe talent tó ń sọ ó lè yọ̀ báyìí ní ẹ̀ ok. talent yọ̀ báyìí. Saheed Osupa torí mi ò mọ̀ I don't know him mi ò kí n parọ́ ó lè ti máa kọrin ní Ajégúnlẹ̀ o but I don't know him so ó wá láti wá mọ èmi ni ó wá njọ́ kan awájọ wà nílé ó wá dé pé òun fẹ́ lọ ṣe báwọn lọ sí studio ni mo ní pé bàbá tí n bá ti ṣe ábọ́ọ̀mù eléyìí tí wọ́n bá ti gbọ́ mi ní kọrin mo ní ábọ́ọ̀mù eléyìí bá ṣé o ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ló ti ṣàbọ̀ mẹ́ta mú ní mímọ́ tán jẹ́ intimate. ṣe ìṣèjọ máa ń sọ̀rọ̀ sí. dàárọ̀ dọ́là. ṣé bọ̀dá lẹ́yìn pé wọ́n ni. ẹ ṣe rí ìdòrò àlè pera wa ń bọ̀dá àlè kò lórí ayé bọ̀dá ò yọ. ayé bọ̀dá ò yọ. so ẹ̀ lílo ẹ fún Pasuma. wọ́n máa lo ẹ fún torí pé ṣe rí respect is reciprocal. bọ̀ ẹ̀gbọ́n yín ni wọ́n náà. màmá mi kọ́ ló bí Pasuma mo mọ ẹ̀gbọ́n mi. MC Oluomo kí ló ń ṣe láàrin méjèèjì. náà kò sí ìwà kan. àwọn èèyàn sọ pé ẹgbẹ́ nìkan lọ́wọ́ ẹ wá ń ta sí MC Oluomo pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí yín recently lórí social media pé ẹ tẹ̀ tún bú wọn pé kò dùn sí pé ẹ fi dáṣà pé nítorí pé bí àtòrí ségó mi tẹ̀ ẹ mọ̀. orí títì la wà ṣẹ́rí tí èèyàn kan bá jáde ń sìn tó bá ní mò ń bá Oluomo fa wàhálà àwọn ènìyàn tí wọ́n sì ń lù nígbà tí èmi náà tó jẹ́ pé jíṣẹ́ mo Oluomo èmi náà ni mo kú fún tó fi achieve nǹkan tó achieve. kú fún báwo. Alhaji Yoboro Sandoka wọ́n wá sọ́dọ̀ mi wọ́n dẹ̀ tẹnu bọ̀ nǹkan kan wọ́n ní inú àwọn ò dùn wọ́n ní kí ni inú yín dùn wọ́n ní àwọn like bí Alhaji Obesere bí wọ́n ṣe ń disrespect tanon disrespect náà. mi mọ ilé bá sọ. ok Alhaji Wasiu Ayinde. ok ti ẹ mọ̀ tẹ́lẹ̀. ẹ mo fẹ́ mi mọ ojú bí i. ok ok mọ̀ kọ́ àwọn náà ń di. àwọn náà sọ sẹ́bẹ̀ yìí ṣe ok àwọn náà sọ wọ́n làwọn láì ṣe ìyẹn wọ́n ní Sandoka wọ́n ní wọn láì bí Alhaji Obesere ṣe ń disrespect Alhaji Wasiu Ayinde pé ó ti ń pọ̀ jù ẹ̀dẹ̀ dárúkọ ẹ̀yin kan tẹ̀ pé ní Funkos mi mọ̀ ṣé ẹ rò pé wọ́n ń disrespect wọn lóòótọ́ tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ kí ni Funkos ẹgbẹ́ yín kí náà fẹ́ ṣe sí but ibi náà ti ń gbọ́ káàkiri pé bí ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ but àwọn èèyàn mọ̀ pé àwọn méjèèjì àárín wọn ògùn kí ni Funkos fẹ́ ṣe láti make sure pé K1 jókòó Obesere jókòó tí ò dẹ̀ sí wàhálà láàrin wọn. ok Alhaji ebi ń pa mí ẹ̀ náà wo ni o Alhaji ẹ̀ máa gbọ́ àgbálẹ́tù ẹ gbọ́ question Alhaji àwọn band boys yín gbogbo èèyàn ní Fuji bandmen ọ̀pọ̀lọpọ̀ wọn àárá àwọn tó ń jáde ń sìn pé wọn treat àwọn dáadáa wọn ṣe in the next 3 years ṣé àníra àwọn tó máa wá sí àgbàlẹ̀tù pé Atawewe yóò ṣe dáadáa.
tó ẹ káàbọ̀ padà àlàyé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ tó jẹ́ kó dé mímọ̀ wípé ọba orin Saheed Osupa akóredé mandétọ̀ ṣe ló máa wá bèbè fún microphone lójú agbo ohun wò lójúnà àti jáde fàráyé rí ẹgbọ́n ṣe ọ̀rọ̀ náà wà lè rí bẹ́ẹ̀ nítorí àgbọ̀ nínú ìtàn Fuji wípé ọba orin Saheed Osupa wọn ṣáájú Atawewe gbé àwo orin jáde báwo ló wá ṣe jẹ́ wípé ojú agbo Atawewe báyìí ni wọ́n ti ń tọrọ fún microphone bó bá ṣe rí létí ìyá tó bá kọ sí yẹn mọ́ gbàgbé láti bá fi èrò tí náà sọ sí abala àríwísí bákan náà ló jẹ́ kó di mímọ̀ wípé òun ò lè pe Alhaji Wasiu Alabi Pasuma àwọn ò lè pè wọ́n ní bọ̀dá nítorí àwọn ò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n irú ìbáṣepọ̀ wo gan-an ni wọ́n fi bẹ̀rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó wà láàrin wọn bó bá ṣe é lè sí ibi ẹ̀ bá ṣe rí sí ẹ̀ má gbàgbé láti bá fi èrò sí náà sọ sí abala àríwísí ìyẹn comment section. I read commenters Kontoni. You see anybody wey get ìgbéraga like this Atawewe no dey move forward. Na why Osupa, even Pasuma and Osupa, even Malaika move forward than him, saying he can't call Pasu and Osupa Egbon when you know they are your seniors. I no be Fuji fan, but I listen to K1 and Saheed Osupa. But you see this guy very proud and he don't sing a good song like others. Me okay. Aturi commenters Kontoni. Everybody have to talk about Pasuma. Steve Dunn. Now why you no go far? Aturi commenters Kontoni. Please Atawewe, how old are you when you are following Kamali Ayinla in K2 Abike Ade? Osha Baba Atawewe na Ogba. Otumba. When no small now why them they call Makile. Why them they call Akile. Afo guarantor. Now this your interview they bring people among them. They should stop respecting. Now this your interview they bring problem among them. They should stop responding to you. Wọ́n ní ìfọ̀rọ̀wérọ̀ àgbàlẹ̀tù olóṣèbẹ́ ló fa awuyewuye wá ṣàgbọ̀lẹ̀ Fuji. Wọ́n ní kò tí kún wọn jáwọ́ láti máa dáhùn tàbí láti máa jẹ́ ìpè rẹ̀ tó bá ti pè wọ́n fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ẹ̀gbọ́n sórí bẹ́ẹ̀ lápọ̀dọ̀ tí àríbò ló ṣe rí létí yín gan ẹ má gbàgbé láti fi èrò tí náà sọ̀rọ̀ sí abala àríwísí ìyẹn comment section. Àtúrí commenters Kontoni I say Osupa first record album was released in the year 1992 while Atawewe first record album was released in the year 1996. If someone living in far away town Tede town down Oyo State as at early 90s knows much about Osupa Fuji, Fadisco, Fuji Blues. Babatunde Aliu could remember one live day they did at Alesh that year. This guy called Pasuma Egbon all through that interview. Ismail Bibiri Atawewe Ikoja Yesi Osupa. Now this guy go scatter Yoruba music industry with his interview. Imperial Oluke money. Omo Famuku, I no be fan, but Atawewe no small, make we no lie. Oyesina Kudus Imole Bukola. Àwọn wèrè méjì eléri bude interview àṣírí. Aturi commenters Kontoni abalẹ̀tù ló máa dá wàhálà lẹ̀ nínú ilé Fuji pẹ̀lú àwọn interview ọ̀ràn yìí Jerike Ofi Sami. Alhaji Ibrahim, please show us the full video. This relegation musical Elenu Jawaya. Imperial Oluke money. Now this guy go scatter music industry with his interview. Can someone please tell me one hit song from Wewe? The Dr. Light as in Osupa is calling you Baba. Akinyemi Kolawole. He's very proud but he's not small in music industry. He don't say. Okiki Lukman Omo Ode Onigberaga Omo Kekere. Alubarika, we don't know Osupa before Akposhe bring you out in 1998. Osupa na 1996. Take note, okay? Abu, seriously, we don't want Fuji music to die down. But this guy Atawewe, I can see why he has not go forward than this because it's been long he has sing, but a lack of respect for the elders. Tijanti. Unfinished interview with good result, then take intelligent interview, come over and zero Atawewe. Mr. Bami, who be this? So ẹ tún jẹ́ ká wo eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀yìn labala àríwísí fọ́nrán ọ̀hún ká tó máa lọ. Now this man go later spoil the whole Fuji with his interview.
useless interview. tó òun náà lè ṣe bẹ́ẹ̀ lẹ́tìrí tí àwọn kan jẹ́ kó di mímọ̀ wípé ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún wọn ni yóò ṣe bẹ́ẹ̀ yóò dá wà lálẹ́ lágboolé Fuji torí àwọn ìbéèrè tí àgbàlẹ̀ tuntun ṣe bẹ́ẹ̀ tó ń jù sí àwọn olórin tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gbé wá fún ìfọ̀rọ̀wálẹ́nuwò ṣùgbọ́n àwọn kan tún jẹ́ kó di mímọ̀ wípé onígbéraga pa bẹ́ẹ̀ ni Atawewe nítorí gbogbo nǹkan tó ṣe bẹ́ẹ̀ tó fi léde wọn ni irọ́ pátápátá burúkú ni tí àwọn kan sì jẹ́ kó di mímọ̀ wípé ọdún báyìí ni ó ṣe bẹ́ẹ̀ ló gbé rẹ́kọ̀dù àkọ́kọ́ rẹ̀ jáde tí Òṣùpá náà ṣe bẹ́ẹ̀ tó gbé ilé jáde àwọn kan tún jẹ́ kó di mímọ̀ wípé ó ti ṣe bẹ́ẹ̀ ó ti pé Pasuma ní bàbá rí o tó ṣe bẹ́ẹ̀ nígbà tí àkótó ń kọrin nígbà náà tó wá di pé báyìí kò jẹ́ òun ní ẹ̀gbọ́n bó ti wù kó kéré mọ́ tó ìyá tó bá kọ sẹ́yìn náà bó bá ṣe rí létí yín ẹ má gbàgbé láti bá fi èrò tí náà sọ̀rọ̀ sí abala àríwísí ìyẹn comment section bákan náà kẹba láìkẹ́ sí bá ṣe kẹfì sọ̀rọ̀ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwa ní tiyín ní tòótọ́ a ó sì máa bá yín pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà ẹ ṣé fún wò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa ó dàbọ̀.